àtọ́jú àwọn celebrity wa gbogbo pákéjì tẹ́ ń rí un pátápátá kò sí nǹkan kan bẹ́ẹ̀ kòròǹfò ni tẹ́ mórí èmi tí mò ń sọ̀rọ̀ yìí kò sí nǹkan kan bẹ́ẹ̀ kòròǹfò ni. ẹ̀rẹ́ ni tí ọjẹ́ gbajúmọ̀ tó ní mọ́tò mẹ́rin tí ò ní lérí tí sì ń change oríṣiríṣi ọkọ̀ nílé mi rẹ́ǹtì nílé mi háyà rírí pákéjì nkálukú ń lò kí nǹkan ṣubú lu òṣèré gbà lójijì báyìí kọ́mọ́ bá 100,000 200,000 500,000 1 million mọ́ lọ́wọ́ kó di lẹ̀bẹ̀lẹ̀bẹ̀ lọ́sibítù wọn pé ẹ kọ́kọ́ lọ dẹ́pọ́sìtì 250,000 300,000 wà pé bó làwà gbọ́rọ̀ yìí gbà jẹ́ ní késàn ọmọ tí ń ṣe kínní fésibúùkù yìí báyìí kí wọ́n wá yà yín mórí bẹ́ẹ̀dì lọ́sibítù àwọn míì á ní kàkàkílẹ̀ òkú ilẹ̀ ọ̀sà ni àwọn tó jẹ́ akíkanjú nù wọn wà ní àwọn ọ̀fẹ́ jẹ́ àwọn ọmọ lọ lára àwọn tó ṣe bẹ́ẹ̀ lọ lọ́fà àná pé àwọn ọ̀fẹ́ bàbá ẹ̀ pé ti kú náà ní bọ́lọ́jọ́ bá dé kọ́ mọ̀ má wọn lọ. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ẹ wo Ògún Gbọ́lágadé awọ ẹkùn ńkọ́ tí n bá ní máa kà á àwọn tá a ti jọ lo dáúlà bó tiẹ̀ jẹ́ pé àwa wà ń kékeré àrò onífìlà gogoro dà gbogbo wọn ti kú wọn ti lọ ikú Ọlọ́run kọ́ pa wọ́n o ikú àfòfojúrí ikú àìmójútó ìjọba ni o ẹ̀yin ìjọba tẹ́ ń gbọ́ wa lálẹ́ yìí ẹ̀ ní provision fún celebrity ìpàtàmùlùdò sì ń kó lórí ọ̀rọ̀ bí ìlú ṣe ń dùn yùngbà kì í ṣe kékeré o kẹ́ ẹ máa ṣe bọ́jẹ̀tì látòní dọ̀la káwọn ayé ọmọ fajúro kínú wọn mọ́ dùn kí wọ́n mọ̀ rí nǹkan gidi wò lórí tẹlifíṣàn wọ́n mọ̀ rí nǹkan gidi wò sinimá tí ìbá tiẹ̀ sọ láwọn ọmọ tí ń ṣe kọ́ńtẹ́ǹtì lẹ́nujọ́ mẹ́ta ìta àtúnrí wò lórí Facebook ìjọba ẹ̀yin nu Ọlọ́run èéṣe tọ́pọ̀lọpọ̀ àwọn tó bá ṣèjọba àtúbọ̀tán máa lé díẹ̀ ẹ sì kówó ń jọ níbo lẹ̀ ń kó lọ. Ògúnjìmí ló tún kù agbìyànjú ṣùgbọ́n ìgbìyànjú ló ṣe é ṣe ọjọ́ òṣè mùsùlùkùn àbíbò ni a ṣe wí. tí Kúnlé àfọ́ọ̀dù kọ sórí péèjì ẹ̀nu pé àwọn gbìyànjú tàwọn o ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ọ jù wá lọ. ẹ wo tí Kúnlé àfọ́ọ̀dù ń ṣe yẹn mo ti ń wà láti ìgbà náà mo fẹ́ fún lówó torí wípé ọkùnrin tí ń sun rárá afọkùnrin àkọsẹ́ ni bá sì ẹ̀ńtọ́ bá dènà fún ni kẹ́rù ẹjẹ́ akí wípé lóògùn ọ̀fẹ́ ní. ṣiṣẹ́ tí ẹnu òtútù nínú ọ̀rìnrìn bó tiẹ̀ jẹ́ pọ́nà tí ń gbà rówó yìí sì ọ wá ń yálé gbogbo wọn bàbá yẹn wá ń kànlẹ̀kùn wọn káàkiri lágbájá ńkọ́ ẹkú ìjọ mẹ́ta ẹkú àti kíní kan sẹ́ẹ̀sì tó ń ṣeré báyìí yóò bá wọn ṣàwàdà èyí tó bá lè gbé jáde yóò gbé jáde ó sì ń ṣe bẹ́ẹ̀ ó sì ń dánú wọn dùn ó ń fún wọn lówó ara wọn tó sọ pé àtọrọ owó o tó jẹ́ wípé èyí tí sì ń fà ni wípé àwọn ọmọ wọn báwọn míì bá rí ìyá wọn àbí bàbá wọn tí a bá ń ṣe nǹkan tó jẹ mọ́ títọrọ owó fún wọn inú wọn ò ní dùn ó jẹ́ ìbú fáwọn ọmọ wọn kò wá sì ti ẹ̀yin ìjọba lójú ẹ ti gbé gbogbo bùkátà wọn láwọn ọmọ wọn lórí. Àbàràpá tí èyí ẹ wá wo Fádèyí lèrò ọmọ ọ̀rọ̀ tẹ̀lé mọ́tò gbò kò Fádèyí nìkan kọ̀rẹ́ nìkan máa owó wájú ọwọ́ ẹ̀yìn ìjọba ìlú wọn gbìyànjú o torí ibi téèyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ Èkìtì state government wọ́n gbìyànjú. ẹ máa pàkíyèsí wọn sí ẹsikísà ara lágbájá ọmọ ìyá ẹsikísà bóò ni ó ṣe rí
nínú irú bàbá àwọn bàbá tí wọ́n ti ṣe fíìmù àwọn bàbá tí wọ́n ti múnú wa dùn kí bàbá Sàlá wà láyé àbí kí lè Chief Ládìpọ̀ wà láyé kọ́kàn ṣàdédé gbọ́ láì ṣe pé bóyá ìjọba fúlára kan ti wo táìmù tí màá wà ní pé kò lọ́ọ̀bì kankan báyìí kí gómìnà ó sì tẹná pé kí gómìnà ó sì jókòó kó jókòó common 30 minutes wọ́n jọ sọ̀rọ̀ kó sì máa lọ kó ṣẹ́jú sáwọn tí wọ́n tẹ̀lé wa wọ́n gbọ́ envelope jáde bàbá ẹ gbà ẹ máa fi lè ra káàdì ẹ máa fi robì jẹ. ọ̀tọ̀ lọ́run tí ó sùn ní àsọ́lọ́run tiẹ̀ tó rántí òun. èsè tí mo kó gómìnà Ṣèyí Mákindé jẹ wọn ṣàdédé kó jẹ o ó ń ṣe àwọn nǹkan táwọn gómìnà ìlú òyìnbó máa ṣe kèérí mi lóde kó fojú pa mí rẹ́ láì ṣe pé a lọ gbé tí sí létí yóò dà kọ mi yóò recognize mi ó tún wá dijọ́ kan láàárọ̀ kùtùkùtù tí mò ń sọjọ́ ibi tí mo ti tánú fíìmù rẹ̀ nù ni kọmíṣánná bá pè mí on behalf of Oyo State Government akínní kankankan I wish you happy birthday kínní kan náà dẹ̀bẹ̀ sí gbàdúrà fún mi bó a wò lẹ̀ mo wòkè ìjọ mo ti délé ayé mi tí mo ti lo gbogbo ayé ìjọba ọ̀rẹ́ kọ àṣẹjọba mọ̀ pé mò ń ṣe birthday lénìí mo ṣe bu ẹkún nù mi ò gbowó rí lọ́wọ́ Ṣèyí Mákindé o ọba tó ní mi gbọ́ ṣùgbọ́n àwọn nǹkan tí mo fi kó jẹ tán yányán nìyẹn kó lè ní lọ sẹkítírìàtì débi pé èèyàn ò pè mọ́ wá gbowó ń bẹ̀. ẹ máa ṣe ń tọ́ba yẹ ká ẹ ṣe àmọ́ jẹ́mi èèyàn ogun ẹ má dá wọn dábò káàtà wọn ordinary operation kékeré lẹ́bàá gbọ́ ó ti lọ bẹ́ẹ̀ bá wo orú ikú tó pa Murphy ikú àfòfojúrí ikú burúkú tí ó yẹ kó pààyàn ni nọ́ọ̀sì ń wá ń gan lábẹ́rẹ́ lábẹ́ ilé ọwọ́ ayíwọ́ ìró ìtì ẹ̀ fún Mohbad gbogbo ẹ̀ wá yíwọ́ mọ̀gánà wá yí mọ́ra wọn níbo ni hospital best of the best hospital wà tí ó mú káàdì ẹ̀ kíní káàdì ẹ̀ tí ó nà sí ẹ̀ lọ hospital tí dààmú òde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sáré wá bẹ́ẹ̀dì wá gbogbo ẹ̀ tí èkó ń bẹ̀ tọ́jẹ́ páwọn wọn mọ̀ pèsè oúnjẹ tí ó mọ̀ jẹ fún tí ó kó ń bẹ̀ tán lẹ́yìn ọ̀sẹ̀ kan táwọn nọ́ọ̀sì ó tún mọ̀ wá wò lé dọ́kítà. ní tàwọn gbajúmọ̀ lárí tà ń wí ni òun tíátà olórin sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò àti tẹlifíṣọ̀n akàròyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ mọyì àwọn tí ò pé 70 ní láì sọ̀rọ̀sọ̀rọ̀ tó kú bíi Gbénga Adébóyè Ọpẹ́yẹmí Fájẹ́milẹ́yìn akọ̀rọ̀wọ̀ sí gbogbo wọn yẹn ọ̀wọ́ 70 tí wọ́n fi lọ. ẹ̀gbọ́n mi Kúnlé Hamzat kọ̀wọ́ 70 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Tọ́ba Ọ̀pálẹ́yẹ làwọn akíkọ́lá Ọláwuyè ẹ̀gbọ́n ọ̀gbábúrò òjò làwọn àti ẹ̀ ó náà wọ́ 70 nígbà tí ò sí sinmi ẹ fọ̀rọ̀ tèmi yìí sàrí kọ́gbọ́n bí mo ṣe wà ní ìsìn kí n tó ronú pé n ó fún rédíò lówó kí n tó ronú pé n ó sanwó àwọn òṣìṣẹ́ mi kí n tó jálàmbá lọ sọ́dọ̀ àwọn kíláìntì kí n tó níṣẹ́ lẹ́yìn òde kí n tó lọ ṣe àlàáfíà ara mi gan-an mo máa ń rísíkì ẹ̀ nígbà mi. látò ti rírú àwọn ọ̀gá ọsibítù bíi bàbá tó wà ní usage ńgbà yẹn GMD àbí kí ni ipò ọ̀gá wọn ní usage ọ̀gá pátápátá usage ńjọ́ ara bàbá Sàlá Ọ̀yá ó ní ẹ lọ́ọ́ gbé wá ó ní gbogbo bíìlì bàbá Sàlá kí wọ́n máa kọ́ síjọba lọ́rùn. kíákíá ni kú bàbá Sàlá ọ̀bá yá tí ọ̀bá sọ pé lọ pé ẹni tọ́lọ̀ ń fi kẹwàá ń gbà. ṣe pẹ̀lú èbó ló ti kàwé ọmọ bí ṣe é lọ. ẹ̀yin náà sì mọ̀ o ẹ̀ gbójú ẹ̀gbẹ́ ni o. general manager rédíò kọ̀ọ̀kan níjọ́ lẹ ti rántí pé àwọn àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn tí wọ́n tiẹ̀ bá wa ṣiṣẹ́ rédíò Nàìjíríà àwọn tí wọ́n bá wa ṣiṣẹ́ nílé iṣẹ́ rédíò lè tìpínlẹ̀ ẹjẹ́ á máa bẹ̀ wọ́n wò.
bóyá gbọ́ ọjọ́ bí ẹ̀ ní àbọ́dún kùsàátà kára su kára gbàdo kára gbá kára gàrí kárẹ̀wà kára rẹ̀ sì ká gbé ẹ̀yìn ọkọ̀ ká gbé kínní tí mímu ká gbé gbogbo nǹkan ká sì raṣọ bíi méjì ìdánù ẹ̀ kára òróró ká wò ó pé bàbá yìí ó lè ní ìdí rédíò kára rédíò tuntun àwọn tí ń lo sólà táyé òde òní fún un ká wo ibi tí ń gbé pé inú òkun ní máa wà ká pé wọn ó so gílóòbù sólà mọ́ bẹ́ẹ̀ gbogbo ohun tí jẹ́mi àgbàlagbà ogun ní ọ̀nà yín. ní tá ń béèrè ní tá fẹ́ béèrè lẹ́ni ni wípé ẹ̀ṣẹ̀ wo ni àwọn celebrity ṣẹ̀ tẹ́mi wọn ò fi. Gbẹ̀ngà Adébóyè of blessed memory kọ̀wọ́ 70 years. Gbẹ̀ngà Sẹ̀mí Fájẹ́mi lẹ́yìn akọ̀rọ̀wọ̀sí kọ̀wọ́ 70 years sọ̀rọ̀sọ̀rọ̀ ni. máa kà wọ́n tí ọ̀wọ́ 70 years lápá ọ̀dọ̀ yín bẹ̀ náà. ó mú látẹ̀kọ́ mọ̀ ń sàábọ̀ ni àtìbàdàn àtẹ̀kọ́. Ọláwòyí kọ̀wọ́ 70 years. ọ̀pálẹ̀yẹ ọ̀wọ́ 70 years. kúlùkù bàǹtàsì kọ̀wọ́ 70 years. èsì Olódùmarè. àmúkàrẹ́ èyí wù mí kọ̀wọ́ 70 years. Adélọ́f of blessed memory ọmọ òrò ni àyè tí yín kakọ̀dì lò. Amúnitì Adélọ́f of blessed memory. 70 years yóò kà ẹ wo báyé Adélọ́f ṣe dá lẹ́yìn ikú. kí ẹ wà láyé nìsín kọ́kàn máa jí kọ́ máa sùn kọ́ máa. ẹ wo bí Fẹ́mi ṣe ń dá àwọn òbí ẹ̀ lọ́lá. àwọn ọmọ Adélọ́f ta ni wọ́n dá lọ́lá báyìí kò sí mọ́. àfìyá wọn ló kù. celebrity fi ṣèjọba ìjọba ọ̀láàánú celebrity. ẹ pín bọ́jẹ̀tì kẹ́ ẹ pín kàwárí o láyé. ẹ pín bọ́jẹ̀tì kẹ́ ẹ rántí sọ̀rọ̀sọ̀rọ̀. ẹ pín bọ́jẹ̀tì kẹ́ ẹ rántí onítíátà rí. ẹ pín bọ́jẹ̀tì kẹ́ ẹ rántí àwọn eléré. wà ẹ̀mọye onídàádákú àdà tó ti lọ sọ́run àṣàǹtì. tí ẹ dúpẹ́ àwọn bàbá nílọrin wa yìí. pẹ́ díẹ̀ báwo bàbá. Ẹgbàdé Àlàó ẹ̀mí bàbá gùn dáadáa. orí òsì fi bàbá lẹ̀ làákàyè rẹ̀ nǹkan kan tọ́. báwo bàbá dàdákú àdà yìí. bàbá náà dàgbà díẹ̀. barista náà wọ 70. bàbá dàdákú àdà nílọrin. bàbá dàgbà díẹ̀. bí gbogbo wọn ṣe lọ dáọ́là sọ ni wípé kí ni ń fa kú àwọn celebrity agbábọ́ọ̀lù ẹ̀gbọ́n yá kò ní wọ 70 àti ẹ̀gbọ́n tàwọn tí ń jẹ̀sẹ́ àti ẹ̀gbọ́n tàwọn tí ń sáré ká pẹ́ sí agbára tí wọ́n ń ṣe ni yá ẹ̀gbọ́n wòlíì míì tó lókìkí yá kò ní wọ 70. tọ́pa ọdọ̀ láyé Àrẹ̀mú bí idán lórí. gbogbo ayé gbọ́n pa kú rẹ̀ wọ́n di wọ́n mọ́ rí ikú tó ká gbogbo ayé láàánú ṣùgbọ́n ọ̀rọ̀ yìí dùn ní kójú rẹ̀ ó. odò láyé bí bá sì tún ń bẹ láyé yóò tún máa bá gbà yín mu ni. mélòó la kà nínú eyín Adépè. ẹ wo Sisi Quadri tó kú iṣẹ́ abẹ kéńkélé ó sì lọ yáwó. ẹ bá gbọ́ kú tó pa Murphy. èkó ònlọ́kọ́kọ́ tó pa Murphy náà bí eré mọ dé báyìí. ọjọ́ kan ẹ wá lọ pé nọ́ọ̀sì àdúgbò wa náà nọ́ọ̀sì fúrí náà dé ní ẹrù wọn. gbogbo ẹ̀ mọ́ra wọn lọ gbà sẹ́ni ẹlẹ́ni. ó ṣe gbábẹ́rẹ́ sí láwọn ó ti lọ dànù ọ sílí mistake tó jẹ́ pé dókítà ọba dán wò nílùú èbó wọn ó sì láńsẹ̀sẹ̀ kò tún operate mọ́ as dókítà láyé. yóò tiẹ̀ ṣe wá bí dókítà ọba ṣe mistake professional nurse rèé tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n sọ pé síkísà abẹ́rẹ́ yóò gbọ́dọ̀ wọnú ọpọlọ o. celebrity fi ṣẹ́yìn ṣe tẹ́ provide fún wọn. báwọn lámúlùúdùn àìmọye ọmọ onífújì kéékèèké tó ti kú nílọrin. ẹ wo àwọn ọmọ onífújì kéékèèké tó ti kú àwọn èèyàn tó ti kú lọ́yọ̀. ẹ wo àwọn ọmọ onífújì kéékèèké tó ti kú lókè. Sọlá Kàmárù ló lùlù nú rẹ́kọ̀dù yìí. Àyẹ́sọlá Kàmárù kọ̀wọ́ 70 years sọ́tán. Rìn kọ̀wọ́ 70 years. pé Mohbad ọmọ ọjọ́ òní. ẹ ṣe tẹ́ ẹ máa tọ́ àwọn celebrity lọ́wọ́ àtẹsẹ̀ bí ẹ ṣe sọ wọn nílùú èkó. guarantee kò sí security kò sí hope kò sí insurance báyìí sàkán bá gbé èèyàn lulẹ̀ gbà tí ọba ṣe pọ́ ní èèyàn lẹ́gbẹ̀ẹ́ àtàwọn olólùfẹ́ rẹ̀ bá fẹ́ràn ní ọ̀pá ń tọ̀. gàgà kọ́ jẹ́ ni tí máa tijú pé ẹ má gbé Facebook wá wájú mi. bá wá rántí ikú o tá a bá rántí wàhálà ìjọba ẹ jẹ́ á rántí wípé àsìkò tí kálukú bá kọ òní tà sí o àmọ́ ń kà dára la ò wá.